mi ò yí padà Òjídé Kòsọ́kọ́ ni mo fẹ́ kẹ́ má gbàgbé ní gbogbo ìgbà ẹ máa wo Bísí Ológe Show. Orúkọ mi ni His Royal Majesty Oba Bisiriyu Adekunle Adeniji Ilufemiloye Kajewole àkọ́kọ́ Ọwálọ́jà tìlú Kájọlàjàbá ní Ìlá local government Ọ̀ṣun state Nigeria. Ìdí pàtàkì tí mo ṣe wà ní òde àríyá yìí ni pé inú mi dùn fún àwọn Royal Mothers Club tí wọ́n ń ṣe 6 years anniversary wọn ní èní. So mo dẹ̀ gbálá because èèyàn tó jẹ́ president wọn ó ní ìyá ọba mi tán dẹ̀ ń ṣe dáadáa. So tìtorí ẹ̀ náà mo ṣe gbéra tí mo ṣe wá bá wọn mo ṣe wá attend as a royal father of the day. Àdúrà mo ti ṣàdúrà fún wọn lẹ́ẹ̀kan náà but àdúrà kì í pọ̀ jù kí Ọlọ́ọ̀ba kó bá mi ṣàánú gbogbo wọn bẹ̀rẹ̀ látòrí president tó fi dórí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ kí wọ́n má fi ọmọ wọn ṣe ẹgbẹ́ kí Ọlọ́ọ̀ba kó bá mi dá ìsìnkì lọ́wọ́ gbogbo wọn wọ́n wá ti fi ìdùnnú kóra wọn jọ Ọlọ́run má fi ìbànújẹ́ tú wọn ká kí ọmọ ẹgbẹ́ kó máa lé sí i owó wá lèèyàn máa fi ń ṣe ẹgbẹ́ kọ́lọ́run kó bá mi jogún owó fún gbogbo wọn èyí tọ́lọ́run ti jogún fún wọn kọ́lọ́run má gbà á àlékún owó àlékún ọlá lẹ́yìn eléyìí tán ṣe yìí wọ́n jẹ́ kan kábàámọ̀ kí wọ́n ṣe ṣe sí o gbogbo àwa tí a wá bá wọn wá láti wá ṣe ẹ̀yẹ náà Ọlọ́run tó sọ wa débí báyìí láyọ̀ Ọlọ́run kó sọ wa padà lọ sí ibùgbé ẹnì kọ̀ọ̀kan wa kábàámọ̀ pé kí la wá ṣe ń bí báyìí lé ní o kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ọlá àṣẹ Èdùmàrè. Ẹ mọ̀ pé ibi tóbìnrin bá wà ayọ̀ ló máa ń wà ń bẹ̀ so bẹ́ẹ̀mi náà ṣe wọlé tí mo join ayọ̀ náà ni ó wà nù tèmi náà so inú mi dẹ̀ dùn láti wà ń bí báyìí lé ní. Inú yín ṣe dùn láti wà ń bí lọ́jọ́ tèmi kí ni àmọ̀ràn tẹ́yìn ní fún àwọn obìnrin ẹgbẹ́ yín tí wọ́n kóra wọn jọ pọ̀ tí wọ́n ń ṣe ẹgbẹ́ kí ni àmọ̀ràn tẹ́yìn ní fún wọn jàre. Àmọ̀ràn tí mo ní náà ni pé ṣe mọ̀ pé tó bá bíyàn gan níbejì ìwà wo lè papọ̀ so mo fẹ́ kán máa tolerate ara wọn gbogbo àwa tá bá ti kóra wa pọ̀ 3, 4, 10 pẹ̀lú bí wọ́n ṣe pọ̀ tó yìí sùúrù ni mo fẹ́ kán máa ní fúnra wọn tí sùúrù bá ti wà ohun gbogbo á di ṣíṣe so Ọlọ́run bá mi fún wọn lẹ́mìí sùúrù tó máa fi gbé ẹrù yìí dépò àgbà tó máa gbọ́rọ̀ wọn all over the world lágbára Ọlọ́run. Orúkọ tèmi ni Olórí Esaya Ọláwùnmí aya Adeniji Oba Bisiriyu Adekunle Ilufemiloye Kajewole wa tìlú Kájọlàjàbá ní. Orúkọ tèmi ni Olórí Adérónkẹ́. I swear down. You see why I'm expensive. Kí ni ìdí pàtàkì tẹ́ fi wà ń bí àti pé àwọn obìnrin kóra wọn jọ wọ́n ń ṣẹgbẹ́ kí ni ìtumọ̀ ẹ̀ kí ló túmọ̀ sẹ́yìn kí lẹ́yìn rí ń bẹ̀. Ṣé mọ̀ pé obìnrin ó jẹ́ ìyá gbogbo ayé tóbìnrin dẹ̀ ṣe kóra wọn jọ tán ṣe ń ṣẹgbẹ́ pé kán bá lè ní tẹ̀síwájú ní ìlú kán bá lè ní tẹ̀síwájú nínú ilé wọn so ẹgbẹ́ yìí náà inú mi dùn sí gidi gan nítorí ìyá wa ìyá ọba ìyá dáadáa ni ó dẹ̀ dúró gẹ́gẹ́ bí ìyá eléyìí tí mo tún rí lẹ́yìn ó tún fún mi ní encouragement pé I'm proud to be a woman and a mother because ibikíbi tí obìnrin bá wà ibẹ̀ máa ń tòrò ni so I'm very happy. Ẹgbẹ́ Royal Mothers Club wọ́n ṣe anniversary lẹ́nu mo bá wọn dúpẹ́ fọlọ́run torí one of the members lèmi náà tẹ́lẹ̀ mo bá wọn dúpẹ́ fọlọ́run tó ń ṣe lẹ́nu wọ́n á tún ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ látìlẹ́yìn àwọn mo dẹ̀ kí president ẹgbẹ́ Honorable Fúnmiláyọ̀ Mohammed Ọlọ́run á jẹ́ kán kẹ́gbẹ́ náà jù Ọlọ́run á jẹ́ kí wọ́n gùn tó ń ṣe lẹ́nu yìí wọn ò ní fi kùtàn pé mo ṣe ṣé n bá ti ṣe ti pẹ́ ló máa jáde lẹ́nu wọn lágbára ọlá àwọn ẹni ọlọ́wọ́ láwùjọ pàtó kíkàkiri ogun àgbáyé lẹ́nu gbogbo èyí tí Honorable Fúnmiláyọ̀ Mohammed tó bá ń tú àwọn tó láyé bá wọn dùn tó bá ń dìn bá wọn dùn torí èèyàn dáadáa ni wọn is a plain person so àdẹjọ́ ń bọ̀ tipẹ́tipẹ́ sọlá bá mi kún wọn lọ́wọ́ Ọlọ́run bá mi dá àwọn ọmọ wọn sí ilé àtọ̀nà wọn ò ní dàrú ẹgbẹ́ náà ò ní dàrú gbogbo ẹgbẹ́ tẹ́nì kankan wọ́n wá ń ṣe kò ní bàjẹ́ lágbára. Ọlọ́run ọba àjẹkàn pẹ́
Ọlọ́run á dá wọn mọ́ wọn sí. Ìmọ̀ràn mi sí ni wọ́n ní pé kán má jẹ́ kí èdè àìyedè kó wà àárín wọn. Bọ̀yì sọ yìí kán má yẹ kó wà àárín wọn. Kán nífẹ̀ẹ́ ara wọn. Tí ọ̀rọ̀ bínú bá dé kán pera wọn ni. Kán má fi ẹjọ́ sùn rárá. Ọlọ́run á jẹ́ kán pẹ́. Wọ́n á pẹ́, Ọlọ́run á dá wọn mọ̀ sí. Gbogbo iṣẹ́ wọn tó ń ṣe kò ní mọ̀ wọ́n lọ́lẹ̀. Ọlọ́run á fà àlùbáríkà sí. Ọ̀túnba Ismail Jídé Òní. Dúpẹ́. Orúkọ mi ni Chief Mrs. Olúṣọlá Ọ̀ṣọ́bà. Èmi ni Treasurer Royal Mothers Club. Mo kí gbogbo àwọn tó wá bá wa wá sí òde. Adélébáre, àrìnàkórè, gbogbo wọn ló máa délé wọn láyọ̀ àti àlàáfíà. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ náà a máa rí ṣe. Rírí ṣe ẹnìkankan ọmọ ẹgbẹ́ yìí ò ní dúró lágbára Ọlọ́run. Àní náà kan tán ká tó rí kan. Ibi tẹ́gbẹ́ wa bá ti náwó àní bá wọn nájú níbẹ̀. So gbogbo wa la máa rí ṣe, ọwọ́ wa ò ní kàn sàlẹ̀ àpò. Mo kí everybody tán wá bá wa ṣe òde yìí o. Láyọ̀ la máa pàdé. Orúkọ mi ni Ìyá Ọba Mọ́rọ́nkẹ́ Bádéjọ. Mo dúpẹ́ lénìí fún ọjọ́ tèní tí àwọn ẹgbẹ́ Royal Mothers Club tí wọ́n ń ṣe 6th anniversary wọn. Mo bá wọn yin Ọlọ́run lógo and lágbára Ọlọ́run ojú á pé níwòye ọdún tó ń bọ̀ ẹsẹ̀ á pèlé lágbára Ọlọ́run àníwẹ́nikẹ́ni tì nínú wa o. Adúpẹ́dúpẹ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n wá o. Ẹgbẹ́ náà ò ní dàrú o. Ẹ ṣé o. Ẹgbẹ́ Royal Mother Sisters of Nigeria, mo bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń jẹ́ kí èyí ṣeéṣe fún wọn. Ẹgbẹ́ náà ò ní dàrú ní àṣẹ Ọlọ́run. Ẹni tó wá jẹ́ aláṣẹ àti olùdarí ẹgbẹ́ náà tí Ọlọ́run gbé lọ́wọ́ Alájà Honorable Fúnláyọ̀, Ọlọ́run á túbọ̀ fún yín ní ẹ̀mí gígùn àti ẹ̀mí sùúrù tẹ́ máa fi kó ẹgbẹ́ ìjọjọ́ alẹ́ lágbára Ọlọ́run. Mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n gbọ́ tọ́ nìdí pẹ̀lú dùnnú tó fi wá bá a ṣe ayẹyẹ náà. Ìhun rí òní tán nílé gbogbo wa o. Àwa nífẹ̀ẹ́ lè ṣàṣemọ. Ẹ ṣé, ẹ kú nìdí, ẹ kú ìnáwó, ẹ kú ìnára, ẹ kú àfọmọ èèyàn ṣe. Àjọ lájọṣe pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run. Orúkọ tèmi ni Alájà Ìdẹ̀ra Olúwa. Aṣọ ẹbí number 1 face to face. Gbogbo aṣọ tí wọ́n wọ̀ níbí àti gèlè àtàṣọ Ìdẹ̀ra Olúwa ọwọ́ ẹ̀ lọ ti owó. Orúkọ mi ni Olórí Adùfẹ́ Balógun Ẹlẹ́gbẹ́dá. Mo kí àwọn Royal Mothers pé wọ́n kú oríire ni o. Ọmọ ẹgbẹ́ a máa lé sí wọn ní pẹ̀dín o. Mo dẹ̀ kí the president wọn Honorable Fúnláyọ̀ Àkàndé Ìyáláyà àdùnnú mi ni máa ń pè. Mo kí a ṣe olórí ẹgbẹ́ pẹ́ o. Owó tó máa fi máa ṣe olórí ẹgbẹ́ Ọlọ́run á máa pèsè fún o. So congratulations. Because I want to make money. Nǹkan tí ẹgbẹ́ yìí fẹ́ ṣe, ladies and gentlemen, òun ni pé a fẹ́ kọ́ secretariat wa. A fẹ́ kọ́ secretariat wa so ó máa wà well grounded. Tí a máa lè fi máa help a lot of people.
gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, part of the projects tí ẹgbẹ́ yìí ṣe òun ni pé kó máa feed the less privileged, òun ni pé kó máa feed àwọn widows, kó máa lọ sí orphanage homes. Wọ́n ti ń ṣe láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀, and they want to do more. They want to have a headquarter where people can come and they will help them. It is doable, it is achievable. Wọ́n tún ní ilé tí wọ́n máa ń lọ fún old people's home, tí wọ́n máa ń lọ láti lọ fún wọn ní oúnjẹ àti owó lóòrèkóòrè. So now we are going to start with the royal father of the day. Kábíyèsí Bàbá wa Oba Bisiriyu